hallelujah o hallelujah o ojú ti àwọn ọ̀tá ìhìnrere, ojú ti àwọn ọ̀tá kìrìsìtẹ́nì. False news tí Arise News gbé jáde tí àwọn mùsùlùmí pín káàkiri tí wọ́n ń bi àwọn èèyàn wípé kọ́ bẹ̀rẹ̀ sí ní bá wọn share. Gbogbo èèyàn ọmọ Ọlọ́run, mo bẹ̀ yín kílẹ̀ ní tó ṣú, mo nídìí 5,000 share. Ẹ wo ìdọ̀bálẹ̀ mi rèé, kí ilẹ̀ ní tó ṣú 5,000 share mo nídìí ẹ̀. Ǹjẹ́ mọ̀ pé news tí Arise News gbé jáde táwọn mùsùlùmí ń gbé kiri tó fẹ́ fi bà kìrìsìtẹ́nì jẹ́, ǹjẹ́ mọ̀ pé kò rí irọ́ ni wọ́n pa. False news làwọn Arise News yẹn gbé jáde, kò rí. Tí ẹ bá lọ wo orí Punch News, wọ́n ní police deny arresting pastor over Ọ̀yọ́ abduction. Ìyẹn ni pé àwọn pólísì sọ wípé kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ páwọn gbé pásọ̀ kan lórí abduction kan tó ṣẹlẹ̀ ní ìlú Ọ̀yọ́ o, kò sí o. Whereas picture tí àwọn mùsùlùmí lọ mú tí wọ́n ń lò, fídíò tí àwọn Arise News lò nínú bíi nǹkan tó ṣẹlẹ̀ ńbẹ̀ ti ṣẹlẹ̀ ní August 4, 2020 ló ti ṣẹlẹ̀. Wọ́n ń ṣe ọ̀rọ̀ event tó ṣẹlẹ̀ sí àwọn gbogbo mùsùlùmí wá gbé, wọ́n bẹ̀rẹ̀ sí ní bà kìrìsìtẹ́nì jẹ́, wọ́n wá ń bẹ àwọn èèyàn kan máa sí ẹ̀. Mo bẹ̀ ìwọ ọmọ Ọlọ́run tó ń gbọ́rọ̀ yìí, sọ pé Jesus is the only way, kó dẹ̀ bá mi share wo orí mo ṣe kúnlẹ̀ fún ẹ, mo bẹ̀ ẹ́ ni bá mi share láti fi lè tú àṣírí wọn káwọn èèyàn má bàa fall sínú ẹ̀kọ́ èké wọn. Ẹ dẹ̀ má gbàgbé wípé mo ti sọ fún wa tí wọ́n bá sọ pé wọ́n mú pásítọ̀ kan wípé ó jẹ́yàn gbé àbó jẹ́yàn tà àbí ó ṣe kidnapping, kò kí ń ṣe ìwà kìrìsìtẹ́nì lòwù. Ìtààmọ̀ ní kìrìsìtẹ́nì ni àwọn aláwòṣe Kristi, àwọn tó ń gbègbè ayé bíi Kristi. Kristi ò jẹ́yàn gbé kò jẹ́yàn tàwọn àpòstélì ò ṣe. So ìlànà yẹn kì í ṣe tiwa, kí wọ́n múrú ẹni bẹ́ẹ̀ kí wọ́n fi sùn ní ilé ẹjọ́. Yorùbá sọ wípé à ń jù wọ́n lọ kò ṣe wí lẹ́jọ́, ìjà ìlara kò tán bọ̀rọ̀. Ẹ̀yin mùsùlùmí ṣe rí ọ̀rọ̀ yín ṣé kí a sọ wípé ká fi sẹ́nu ká dákẹ́ ni àbí ká fi sẹ́nu ká máa sọ lọ, ká máa sọ níṣó. Ní kété tí wọ́n gbọ́ ìròyìn yẹn, rí pé wọ́n mú pásítọ̀ mọ́ àwọn tẹ́rọ́rìstì pé tó ń supply àwọn kidnappers, kíá inú àwọn mùsùlùmí ti dùn, wọ́n ti gbàjó, wọ́n ti gbàlù ti fún wọn bẹ̀rẹ̀ sí ní dọ̀wẹ́kẹ̀ tí wọ́n ń yọ̀, tí wọ́n ń dunnú, tí wọ́n sáré ń ṣe fídíò lórí news yẹn tí wọ́n ń pín káàkiri. Ó yá ṣé kò wá jájú yín lójú báyìí, kò wá tán bí? Kò wá tán bí? Ṣé rí ohun tó wà nínú ohun tó kóra jọpọ̀ sínú ẹ̀sìn oníkálukú ó ṣọ̀tọ̀tọ̀. Tí gbọ́ nǹkan kan mo ṣe mú fídíò bọ̀ wá fún wa o, mo kàn fẹ́ sáré sọ eléyìí ni o. Ó sì kú fídíò èèyàn méjì tẹ́ ṣe máa wo. Fearless Talker òun náà sọ lórí ọ̀rọ̀ yìí o, kẹ́ wá gbọ́ ohun tó sọ fún àwọn mùsùlùmí, kẹ́ tó wá gbọ́ Evangelist Gabriel náà. Ṣùgbọ́n jẹ́ yára sọ eléyìí tó mi fẹ́ sọ yìí náà. Nígbà tá a bá wo fídíò yìí náà tán, ẹ jọ̀wọ́ mo bẹ̀ wá gbogbo olólùfẹ́ kan nílùú Source TV, gbogbo àtàwọn fídíò yìí ohun tẹ́yìn náà bá rí sí ẹ̀yin náà ẹ contribute sí ní comment section. Ẹ̀yin mùsùlùmí gẹ́gẹ́ bí mo ṣe ń sọ bọ̀, ṣe rí kò sí ohun tẹ́ fẹ́ ṣe, ohun tó wà nínú ìlànà ohun ẹ̀sìn tó ní kálukú ń ṣe ó yàtọ̀ síra wọn, ó dẹ̀ clear kò rújú. Ìgbé ayé Kristi gbogbo apáta ó wà transparent, gbogbo apáta la rí. Ìmọ́lẹ̀ wà ńbẹ̀, a rí ilẹ̀ yẹn kedere. Ìgbé ayé Kristi, a rí ilẹ̀ ayé Kristi kedere, ó dẹ̀ hàn sí gbogbo èèyàn pátápátá. Jésù ń ṣe jàǹdùkú, kò síbi kankan tó ti dáná, kò rẹ́pù, kò lu 419, kò pààyàn, kò géyàn lórí, kò jìjà ẹ̀sìn. So ìgbé ayé Kristi, ìgbé ayé tó rọrùn, tó ní àlàáfíà nínú, tó ṣe é tẹ̀lé, téèyàn lè sinmi nínú ẹ̀ ni. But ẹ wo ìtàn ìgbé ayé Muhammadu, ṣebí gbogbo yín náà ó ṣàhàn sí nínú Kùránì, wọ́n ṣe ń kà á tán fẹsẹ̀ múlẹ̀, táwọn àfáà kọ̀ọ̀kan náà tí àwọn náà ń jẹ́rìí sí tí wọ́n fẹsẹ̀ múlẹ̀. Kí lẹ tún wá fẹ́ sọ? Kí lẹ tún fẹ́ sọ? So kò sí bẹ́ẹ̀ ṣe pátẹ́lẹ̀ ṣàkóso ohun tẹ́lẹ̀ ṣe tẹ́lẹ̀ bà Kristi jẹ́. Irọ́ kò ògo Kristi ò dí. Even wọ́n kẹ́ wá mú pásítọ̀ gan lọ́la erípo ṣègbà ó ṣàwò, ìyẹn ò dí ògo Kristi kù. Èèyàn tó bá jẹ́ ọmọlẹ́yìn Kristi tòótọ́, tó ní ìkọlà àyà, tó fayé fún Jésù, lè bá nídìí iṣẹ́ burúkú, nídìí iṣẹ́ ìbàjẹ́, jàǹdùkú, à ń bá ní sùn, à ń rèpù, à ń jáde lólè, à ń dáni lọ́nà.
ẹ jẹ́ ìfilẹ̀ tó kù sílẹ̀ fún àwọn tí mo fẹ́ mú fídíò wọn wá. Ẹ ṣé, yóò dára fún wa, àná Ọlọ́run ní fún wa sílẹ̀. Ó yẹ já nìṣó. sẹ́yìn èèyàn ṣe rántí this particular news tí mo cover ní àárọ̀ níbi tí àwọn Arise television tá ti confam fún wa wípé àwọn Ọ̀yọ́ State Police Command wọ́n arrest one particular pastor ní Ògbómọ̀ṣọ́ wípé òun ni key supplier àwọn tí wọ́n ń supply kan fún àwọn terrorist ní Ọ̀yọ́ State. Bá a ṣe wá ń sọ̀rọ̀ yí ẹ̀yin èèyàn, àwọn ọlọ́pàá ti padà confam ẹ̀, wọ́n ní irọ́ ńlá ni Arise television pa o, wọ́n ní pé àwọn ò make any arrest of any pastor ní ìlú Ògbómọ̀ṣọ́ wípé kí àwọn èèyàn dèbí òkúrúmọ̀ yẹn, òun náà wò yìí nínú Punch newspaper. Ẹ̀yin èèyàn mi ò, mo wá padà ṣe findings síwájú, mo wá padà realize wípé ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ ní Imo State ní ọdún 2025 March 8. Fídíò náà lẹ́ ń wò yìí, ẹ compare sí fídíò tí àwọn Arise television tí wọ́n report láàárọ̀ yìí. Ẹ̀yin èèyàn mi, irọ́ ni Arise television pa o. Èmi ò mọ̀ pé Arise television tó ti ń parọ́, because gbogbo wa la mọ̀ wípé anything tá a bá rí lórí Arise television wípé legit. Àwọn ò mọ̀ wípé Arise television máa gbé news tí wọ́n aláìṣe pé wọ́n confirm ẹ̀. I believe pé Arise television is a true source. Ṣùgbọ́n àmọ́ bóyá ẹ̀yin náà ti ń gbowó, bóyá ẹ ti ń gbowó láti fi jẹ́ kẹ́ máa report fake news, àbẹ́nìkan ló kàn gbé news wá fún yín pé kẹ́ wá máa report ẹ̀. I am very very sorry for reporting that particular fake news. Ìdí tí mo dẹ̀ fi gbé ni wípé mi ò fẹ́ wà bias, in as much tí mo ti rí lórí Arise television tẹ́mi rò pé mo lè trust, nǹkan tó jẹ́ kí n gbé nìyẹn. And ìgbà tí mo ti rí tọ́pọ̀lọpọ̀ Muslim náà ti ń comment wípé o ò tí ì lọ wo news pastor yín ìgbà kan àwo kan tó ti sọ wípé òun náà kidnap o, mo wá wò pé ẹ gbà mí, mo wá lọ ṣe findings, mo lọ ń wò, mo wá rí lórí Arise television, mo tún wá rí pé 12 hours ago Arise television report ẹ̀, mo wá wò pé definitely bóyá nǹkan báyìí ṣẹlẹ̀. Arise television kì í gbé fake, àmọ́ páwọn gan ti ń gbé ṣàkúṣà o, àmọ́ pọ́n ti ń gbé fake o. Ẹ̀yin èèyàn mi ẹ má bínú o, pìtìpìtì ló fẹ́ bá Arise television o. Arise television ẹ̀yin náà tètè dìbíù kẹ̀, tẹ́ ẹ̀ bá dìbíù kẹ̀ ó confam wípé ẹ̀yin gangan gba owó láti fi rìpọ́ọ̀tì fídíò 2025 ní Imo State tẹ wá sọ wípé wọ́n fi arrest èèyàn lọ́yọ̀ọ́. Pìtìpìtì láàbá yín tẹ́ ẹ̀ bá tètè dìbí òkè nísìn. Praise the Lord. Lórúkọ Jésù Kristo máa dára fún wa. Ní ìsìn tí Nigerian police tí wọ́n ti deny wípé pastors wà lára àwọn tí ó wà involve nínú àwọn tó lọ kidnap àwọn ọmọ yẹn ní Ògbómọ̀ṣọ́ lórí local government. Ṣé àwa lè wá sinmi báyìí lọ́wọ́ ẹ̀yin mùsùlùmí tẹ́ ẹ ti ń ké láti gbà yẹ pé ẹ wo àwọn pastor àwọn Christian kidnapper ni wọ́n descendant, ṣáwa lè sinmi lọ́wọ́ yín? Torí àjẹgbodò ni yín tó ń wẹnu kúnra, àjẹgbodò ni yín tó ń wẹnu kúnra. Àwọn pólíìsì wa sọ pé rárá o, pásítọ̀ ò sí bẹ́ẹ̀ o, false alarm ni o, kò sí pásítọ̀ nínú àwọn tí wọ́n kó ìpọn lọ kidnap. Ẹ̀dẹ̀ ń ké láti ọjọ́ yẹn bẹ́ẹ̀ mo ti rí àwọn ọmọ ndú náà, àwọn ọmọ ndú yín náà tí wọ́n náà don comment. Sẹ́ǹsì máa sọ fún yàn pé Christians ò ní anything, kò sí nǹkan kan tó ní í ṣe pẹ̀lú violence nínú ẹ̀sìn tiwa. Ó wà nínú Quran yẹn gan. Allah gan sọ pé òun ò fún àwọn Christian ní ìwà jàgídíjàgan, bẹ́ẹ̀ ni àti Jésù àtàwọn ọmọ lẹ́yìn rẹ̀ ìwà tútù ìwà pẹ̀lẹ́ lòun fún wa. Ó wà nínú Quran yín. Ṣẹ̀yìn gan ṣe lòdì sọ́rọ̀ Allah àtẹ̀ gbé dání. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká ní ìsinmi báyìí. A ti rí òtítọ́ pé Christian ò mọ̀ nípa rẹ̀ o. Lórúkọ Jésù Kristo máa dára fún ẹjọ́ ìyọmọ náà. Ẹ bá wa share fídíò yìí. God bless you. Amen.